Current news update. Nigerian government have finally collapsed Nigeria, have finally divided Nigeria. Now that the Arewa people, the Hausa people have started using Russia flag to protest, calling Russia to come for their rescue, to come and colonize them. Nigeria government have hit the ending part that they cannot settle without to divide this country. Arewa are not like other tribes that federal government used to play. Tinubu should not be deceived by the Arewa governors, by the Arewa leaders. All of them are supporting Russia. They have been going meeting with the Russian government, with the Burkina. Congratulations. A máa ṣọ́ọ̀kì àwa ọmọ Yorùbá, bẹ́ẹ̀ ni ó ṣọ́ọ̀kì mi náà nígbà tèmi náà gbọ́ ròyìn tí mo fẹ́ gbé síta fún yín. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ẹ̀yin èèyàn wá mọ̀ pé èmi ò kí ń èrà tí ó lọ́mọ nínú. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí báyìí láti okùn ọ̀la tí protest ti fẹ́ bẹ̀rẹ̀, àwọn àgbààgbà Fúlàní wọ́n pe meeting upon meeting kódà wọ́n sideline ni President Tinubu according to nǹkan tá a gbọ́ nípa meeting yẹn. Now meeting lọ ní gbogbo north, àwọn north ti dúró pa wọ́n lọ. Nǹkan tá a gbọ́ latest information tó dórí table mi sìn, àwọn northern part of Nigeria wọ́n ní nínú kí Tinubu kí ó jẹ́ kí ọmọ àwọn máa ṣe lọ tàbí kó pin. Mo wá fẹ́ jẹ́ kí ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá, mo sì máa play video evidence kan fún yín nísìnyí. Mo fẹ́ jẹ́ kẹ́yin ìyá mi àti bàbá mi báyìí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní pariwo ní gbogbo comment section wípé freedom for Yorùbá nation, freedom for Yorùbá land. Ẹ jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ wípé eléyìí tí wọ́n ní President Bọ́lá Ahmed Tinubu ń ṣe tó ń sọ pé kò ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní pariwo nísìn káwọn international community sì mọ̀ pé ń táwọn Haúsá ń pè fún yẹn which is ìpínyà àwa gọgọgọgọgọ afẹ́ ó tẹ́ wa lọ́rùn. Ẹ jẹ́ ká jẹ́ kó mọ̀, ẹ bẹ̀rẹ̀ sí ní share fídíò yìí. Mo sọ a máa gbòmìnira sẹ́ẹ̀, a máa bọ́ lóko ẹrú. Èmi máa ń sọ fún yín, mo ní a máa bọ́ lóko ẹrú. Ẹ̀dẹ̀ má gbàgbé kò ń ṣe alákọ̀ọ́kọ́ lélẹ́yìí. Ẹlẹ́kejì rèé táwọn northern part of Nigeria táwọn àgbààgbà wọn máa dìde páwọn lọ. Kí ló wá ṣàwa ọmọ Yorùbá? Wọ́n ní wọn ò fẹ́ wá lù àǹdárin. Bàbá Tinubu, kí ló ń ṣẹlẹ̀ Jagabandi? Kí ló ń ṣẹlẹ̀ bàbá? Ẹ lè jẹ́ kó máa lọ. Gbogbo wa la rí ara tó ń dá láti jẹrin nísìnyí tí wọ́n ń na flag Russia. They knew what they're doing. Nǹkan táwọn ọmọ yẹn ń ṣe, àwọn àgbààgbà wọn ló ń ṣe, kò sí àwọn ọmọ wọn. Kò kí ń ṣe àwọn ọmọ wọn ló ń ṣe, àwọn àgbààgbà. Ẹ mọ̀ wọ́n, a ní láti dárúkọ wọn. Nínú ọ́díò yìí, ẹ mọ bó ṣe ń lọ́nu fídíò yìí. Àwọn àgbààgbà Fúlàní wọ́n ti ní nínú kọ́mọ wọn nínú pé àwọn ò lè ní sùúrù irú nǹkan ìkírù ìjọba tí Tinubu ń ṣe yìí. Pé nínú kọ́mọ àwọn máa ṣe lọ tàbí kọ́ pín nǹkan méjì tá gbọ́ pé wọ́n gbé síwájú bàbá Tinubu nìyẹn. Ẹ̀yin ọmọkọ Yorùbá, ẹ̀yin ìyá àti bàbá wa tẹ́ wà káàkiri àgbáláyé, ẹ jẹ́ a máa jó ká máa yọ̀. Tẹ́ bá rántí ẹnìkan ti sọ láti last year, I think it's early this year. Ó ní àwọn Fúlàní wọn ò lè ní sùúrù ọdún kan. Ntẹ́ni yẹn sọ ń gbà yẹn ó ti ṣẹlẹ̀ báyìí nísìnyí. Àwọn Fúlàní nǹkan tí wọ́n rò kọ́ lọ́ba, mo sọ fún yín, wọn ò ní ìfẹ́ bàbá Tinubu. Bàbá Tinubu ló ń tọ́nà wẹ́bí. Kí lẹ̀ ń wá káàkiri bàbá? Àwa tájọ́ ọmọ yín ilẹ̀ Yorùbá, ṣé ẹ tí ìwà tán ni tí ẹ tún tọ́nà lọ sí ilẹ̀ Haúsá? Kí ló ń ṣẹlẹ̀? Ṣé báwa ọmọ Yorùbá ṣe ń ṣerú káàkiri àgbáyé yìí ṣó tẹ́ yín lọ́rùn ni? Ṣé báwọn Fúlàní ṣe ń pa wá pàkúpa ṣó tẹ́ wa lọ́rùn ni? Ṣó tẹ́ yín lọ́rùn ni bàbá Tinubu? Kí ló ń ṣẹlẹ̀ gangan náà? Ẹ̀ẹ́dẹ̀ tó kù lọ ọ̀rọ̀ àwọn ọmọ Yorùbá.
tí Yorùbá bá dá dúró lè níyì mo fi Ọlọ́run àkókò tẹ́lẹ̀ ní pé mò ń búra ń tẹ̀yìn ìyá wa mọ̀ ní pé the whole of Africa ti bọ́ lóko ẹrú. Yes, tí Yorùbá bá ilé bọ́ tá a bá bọ́ délẹ̀ gbogbo the whole of Africa ti ìtura ti dé balẹ̀ Yorùbá. Bàbá Tinubu ẹ fi wálẹ̀ ẹ jẹ́ ká máa lọ, ẹ jẹ́ ká máa lọ. Enough is enough, enough is enough. Ó tó gẹ́ níbi tá a bá dé yìí. Màá play fídíò yẹn fún yín ẹ fẹ́ tí ara yín gbọ́. Bàbá Tinubu kí ló ṣẹlẹ̀, kí ló ṣẹlẹ̀? Kẹ́ tó jẹ pírẹsidẹ́ǹtì la ti ń pariwo pa fẹ́ dá dúró náà. Kò ń ṣe pé bí a fi kò ń ṣe pé à ń takù ìjọba yìí. Kẹ́ tó lálàá pé ẹ fẹ́ contest nígbà táwọn èèyàn ń yọgbọ́ tí wọ́n ní kò jẹ́ bẹ́ẹ̀. Kó tó dìgbà yẹn làwa ti ń pariwo pé a fẹ́ dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Ọlọ́run dẹ̀ bá wa ṣe nísìn. Prọfẹ̀tì kan sọ̀rọ̀ kan o. Prọfẹ̀tì yẹn ní ilẹ̀ Haúsá ni wàhálà ti máa bẹ̀rẹ̀. Kábíyèsí Elédùmarè. Ẹ̀yin tẹ́ bá wọ́n ti ẹ̀kọ́ sí comment section. Kí ló rúkọ pásítọ̀ yìí o? Kí ló rúkọ prọfẹ̀tì yìí? Máa lọ wá fídíò yẹn, mo máa lọ wá. Máa yẹn ní tí wàhálà bá máa bẹ̀rẹ̀, ilẹ̀ Haúsá ló ti máa bẹ̀rẹ̀. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, information kàn wá lára pé gbogbo àwọn àgbààgbà Fúlàní wọ́n ti cooperate pẹ̀lú àwọn Niger Republic. Àwọn ìyẹn ló máa bá wọn pé Vladimir Putin. Ó dẹ̀ tẹ́ wa lọ́rùn. Kóníkálùkù máa lọ abẹ́ gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́ kóníkálùkù máa bá tiẹ̀ lọ. Ṣọ̀gbọ́n apá bàtà apá jọ̀wọ̀jọ̀wọ̀ etí ẹ̀. Ohun táwa gangan fẹ́ nìyẹn, ó tẹ́ wa lọ́rùn. Kí ni ilẹ̀ Haúsá ní tá ní? Àwa ní nǹkan táwọn ò ní. Kò ní dáa fún wọn. A dẹ̀ sọ fún yín bàbá, a sọ fún bàbá Tinubu, a sọ fún yín pàwọn olórí burúkú tẹ̀ ń bá tó yìí. Wọ́n máa yàgá nídìí yín. Òun ló ti délẹ̀ yìí nísìn. Àti jẹta ni wọ́n ti ń rèézì àsíá yẹn. Mo sọ lánàá, mo sọ níjẹta, mo ní bàbá Tinubu, àwọn ará bí they are up to something. Ṣé mi sọ fún yín? Mo pariwo náà. Kóìkì sọ, bàbá Kíntóyè sọ, Chief Sunday Igboho sọ, Masbi sọ, Yèyédára sọ, gbogbo world media sọ, pátápátá káfàtà. Gbogbo àwọn media àtàwọn Yorùbá nation á sọ. A pariwo fún yín. Asọ́lẹ̀ náà, asúfèé, aṣoríṣiríṣi. Ẹ lè sọ pé ẹ̀gbọ́n náà ń. Now, níbo lẹ fẹ́ fi ojú sí báyìí nísìn? Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ilẹ̀ Haúsá ń gbóná. A gbọ́ pé kódà gan à ń gbọ́ pé El-Rufai ó lọ kó àwọn machinery wá láti Niger Republic, Chad, nǹkan bí òótọ́ ni is unconfirmed but a ti rí lórí news, a ti rí lórí blog. Ẹ̀yin àgbàgbà wà lè Yorùbá, ẹ̀yin dẹ̀ lajúlẹ̀, ẹ̀ lanúlẹ̀, ẹ̀ ń wò wọ́n ràn. Nígbà yẹ Buhari, mọ ohun táwọn Fúlàní fi ojú wa rí. Ẹ̀mélòó ni wọ́n protest? Ẹ̀mélòó lẹ́rí tí wọ́n protest? Wọn ò ní protest torí pé wọ́n nífẹ̀ẹ́ ara wọn. Àwa làwa ò nífẹ̀ẹ́ ara wa. Ara pé a ò nífẹ̀ẹ́ ara wa náà ní pé President Tinubu contest president. Tó bá nífẹ̀ẹ́ àwa ọmọ Yorùbá, wọn ò ní dánwò. Tí bàbá Tinubu bá nífẹ̀ẹ́ àwa ọmọ Yorùbá ni, wọn ò ní dánwò. Tó bá tiẹ̀ tún wá dánwò gan, wọn ò ní jẹ́ kó pẹ́ jù. Chief Sunday Igboho nìyẹn. Gbogbo àkáǹtì bàbá yẹn ni wọ́n gbẹ́sẹ̀ lé. Up to now, òun mo ṣe ń wo àwọn olórí burúkú èèyàn tí wọ́n kú lórí tó kú lọ́pọlọ tó ń fojoojúmọ́ sọ pé Tinubu là ń ṣiṣẹ́ fún. Bàbá ṣáà ń ṣiṣẹ́ fún yín ni. Ẹ máa wo fídíò wa dáadáa náà. Èmi particularly mo ti ń ṣe ṣóòrì tí Ṣèyí Tinubu kọ́mẹ́ǹtì rí. Yes, mo ti wà lórí live program yìí tí Ṣèyí Tinubu tó kọ́mẹ́ǹtì tí mo lè sọ síta tí mo tún pin yẹn. tí bá lè rántí màá screenshot ìbẹ̀yẹn máa gbé jáde kí gbogbo yín rí. Nísìnyí báyìí àwọn àgbààgbà Fúlàní sọ pé
kẹ̀kẹ́ pín ìlú kó ní kálukú máa lọ à ń gbọ́ pọ̀ sọ pé ó mà ṣe o 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 bàbá ó máa dákẹ́ tètè dissolve everything báyìí kó ní kálukú máa bá tiẹ̀ lọ káwa ọmọ Yorùbá ká lè máa fi yín ká lè máa ṣèrántí yín títí ayérayé pé nígbà tí ìran Yorùbá wà lóko ẹrú o bàbá Tinubu ló gbà wá sílẹ̀ ẹ jẹ́ n play fídíò yìí fún yín kábíyèsí Elédùmarè ń ta dẹ̀ ń sọ fún bàbá Tinubu lélẹ̀ èmi personally àti gbogbo àwa ọmọ Yorùbá wa ọ̀dọ́ Yorùbá à ń fàsìkò yìí sọ fún ẹ̀yin northern part of Nigeria pé tí ẹ bá lọ dábàá wèrè kan tí ẹ lọ sọ pológun gbàjọba ilẹ̀ Haúsá lẹ ti máa ṣèjọba yín à ní recognize mo fi Ọlọ́run búra fún yín à ò ní recognize yín yes torí ẹ mọ̀ pé a ti sọ pé a fẹ́ jáde lábẹ́ Nàìjíríà kí ẹ tó sórí burúkú tí wọ́n ní ẹ fẹ́ ṣe àwọn northern leaders from one meeting to another ni àwọn leaders tiwa ó jókòó tẹ́tẹ́rẹ́ ó ń jẹ pepper soup ó ń jẹ point and kill ó ń jó ògúfe ó ń jẹ bọ̀kọ̀tọ̀ ó ń jó oríṣiríṣi wọ́n lùlù bámbám ni mo yó wọn mọ̀ bóyá bí ń pọmọ ẹnì kọ̀ọ̀kan ẹ̀wọ̀n tó ń ṣẹlẹ̀ ní UK sí very soon sí ẹ máa tó gbọ́ pé wọ́n lé àwọn ọmọ Nàìjíríà kúrò ní UK not only Nàìjíríà wàhálà kan ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí UK tí àwọn òyìnbó tí wọ́n lọ sun property àwọn dúdú ó ń pa wọ́n ó ń bá wọn jà ó ń gún àwọn funfun ó ń gbógun ti gbogbo àwọn black ọ̀nà àwọn ló ń bàlú àwọn jẹ́ páwọn ló ń ba culture àwọn jẹ́ pé àwọn ni wọ́n ń ba tradition àwọn jẹ́ páwọn ni wọ́n ń ba ìlú àwọn jẹ́ kọ́ fi ìlú àwọn lẹ́kọ̀ọ́ máa lọ tí gbọ́ àbí tí gbọ́ ó lè jẹ́ òun ló máa jẹ́ next program mi tí màá kó àwọn fídíò wá a lot of video evidence ló wà lọ́wọ́ mi níbi táwọn white tí wọ́n ti ba oríṣiríṣi nǹkan jẹ́ UK tó jẹ́ táwọn ọmọ black ẹ sọ fún mi tí ìlú bá dáa kí la fẹ́ lọ mú UK kí la fẹ́ láfíríkà tí Ọlọ́run ò fún wa pàápàá jùlọ ilẹ̀ Yorùbá kí làwa ìran Yorùbá fẹ́ tí Ọlọ́run Olódùmarè ò ṣe fún wa ṣèbẹ́yìn lídà tí a nílẹ̀ ẹ̀dá ogbó wèrè yìí sílẹ̀ ṣèbẹ́yìn lídà ta ní ni ẹ̀dẹ̀ ti jẹ́ tó ń báyìí nísìn àwọn Haúsá ti ń pè fún péyà táwa dẹ̀ fọwọ́ sí kó ní kábíkù máa bá tiẹ̀ lọ bàbá Tinubu ẹ máa bọ̀ lé ẹ wá jẹ president ilẹ̀ Yorùbá ẹ máa bọ̀ lé ó tẹ́ wa lọ́rùn ẹ máa bọ̀ lé tẹ́ bá fẹ́ jẹ first president a máa fi yín lẹ̀kẹ́ jẹ́ ẹ máa bọ̀ lé àníkàṣá kúrò lóko ẹrú àníká kúrò lóko ẹrú kó kun àwa ara wa nínú ẹ̀ wò àwọn ará bíi wọ́n ń take advantage torí pé wọ́n mọ̀ pé ẹ̀fẹ̀ jẹ́ kí Nàìjíríà pín ọwọ́ ń lò yẹn against yín nísìnyí báyìí gbogbo nǹkan tí ẹ̀ ń bò pé kó má bọ́tà kó má òun ló ti bọ́tà ẹ̀ báyìí ṣèbẹ́ gbogbo tí wọ́n ló ṣẹlẹ̀ ń sìn ẹ ti gbọ́ ṣé ẹ kó rí bẹ́ẹ̀ máa play fídíò yẹn sì yìí bọ̀ kí n tó play ẹ̀ ká dé ẹ̀ka ìpolówó ọjà náà. bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún ààtì ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa láàólà bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàólà Agba bitter tea yóò bá wà yá àjà ìṣòro ara ríro ńkọ́ láàólà bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi láàólà bitter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn WhatsApp numbers yìí +44742452737 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 0802626
080265000. kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ Law Aula bitter tea gbẹ̀lura kò rí yàtọ̀ bẹ̀. ẹ káàbọ̀ padà ẹ̀yin ènìyàn wa. Law Aula bitter tea ó jẹ́ iléeṣẹ́ tó ń ṣe egbòogi bóyá o fẹ́ pẹ́ lórí ẹ̀ àdódùn any type of thing tó bá fẹ́ tó mọ̀ pé ábà lè kí ọ pé Law Aula bitter tea they deliver all over the world. Káàkiri àgbáláyé ni wọ́n máa ń deliver. Ìwọ tó bá lè kanlẹ̀ gbẹ̀gbẹ̀gbẹ̀ tàbí ìwọ tó bá wojú Ọlọ́run fọ́ọ̀mù àbí anything pé Law Aula bitter tea anything aba number 1 ni wọ́n. Oní prostate cancer ni liver cancer ni kidney problem ni anything arthritis or anything. And the funnest part is ọjà wọn wọ́n very cheap and they deliver all over the world. Law Aula bitter tea. God bless you all. Now ẹ jẹ́ play video yìí fún yín. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá mi share video yìí. Ẹ jẹ́ kí comment section yẹn fàyà as in ẹ bombard the comment section yẹn pẹ̀lú ẹ jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ wípé àwa kọ́ la ní kí President Tinubu máa manage Nàìjíríà torí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí damage control ni báwọn ṣe ń sáré bẹ́ẹ̀ náà ni Ṣèyí Tinubu náà ń sáré ṣèbẹ́ gbọ́ngàn tí wọ́n ní Ṣèyí ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí màá play ẹ̀ fún yín. Ẹ jẹ́ kọ́kọ́ play eléyìí náà kẹ́ mọ̀ pé Nàìjíríà ẹsẹ̀ kan tó kù tó fi tilẹ̀ ó ti bẹ́ǹdì báyìí kókò ṣe pọ̀ ló kù. Ẹ wá wò. Now let me play this video. Mo fẹ́ play ẹ̀ fún yín báyìí kẹ́ wò ó yá. Current news updates. Nigerian government have finally collapsed Nigeria, have finally divided Nigeria. Now that the Arewa people, the Hausa people have started using Russia flag to protest, calling Russia to come for their rescue, to come and colonize them. Nigerian government have hit the ending part that they cannot settle without to divide this country. Arewa are not like other tribes that federal government used to play. Tinubu should not be deceived by the Arewa governors, by the Arewa leaders. All of them are supporting Russia. They have been going meeting with the Russian government, with the Burkina Faso government. They are not people that are coming to social media to talk anyhow. They like to hide secrets, but to achieve what they want. To àwọn northern elders wọn tanra wọn fẹ́ múṣẹ́ yá ní báyìí because nígbà tí ohun tí wọ́n fẹ́ ṣe tí wọ́n ti succeed wọ́n fẹ́ tètè máa develop ìlú wọn lẹ̀. Ẹ máa rí i pé àwọn northerners wọ́n ṣe débi pé wọ́n dá ìyálà ìyá oko kẹ lọ sí Niger state. Gbogbo ilẹ̀ Haúsá ló ń dáko tó wà ń bẹ̀. Now tí wàhálà yẹn bá bẹ̀rẹ̀ sí oúnjẹ máa wà ní gbogbo north. Àwa tí a jẹ́ south west ebi a máa pa wá if care is not taken. Bàbá Tinubu àwọn àgbààgbà àwọn Fúlàní tẹ̀ ń rí gbogbo wọn ló ń bá president Russia ṣe gbogbo wọn ló ń bá ṣe ọ̀ǹtì yìí sí rìn ní. Ẹ wo ìgbà tí wọ́n gbàjọba ní Niger Republic ṣe rò pé ọ̀pọ̀lọpọ̀ ohun mọ̀ ń pa ẹ̀ ni wọ́n mọ̀ nípa ẹ̀ náà ṣebí kẹ́ ẹ̀ mọye Ilios kẹ́ ẹ̀ mọye mọ́tò tí Buhari fún wọn Niger Republic ni ṣó ní kọ́ máa fi kó sọ́ngbó sí Òṣòdì ni ó fún àwọn tí wọ́n fẹ́ oh my bàbá Tinubu àwa ń sọ fún yín ẹ padà wálé ẹ máa bọ̀ nílé kó tó pẹ́ jù ó sì ń da báyìí tẹ bá dé nísìnyí báyìí a sì máa ọ̀nà yín kó máa jẹ́ pé gbà tí mọ́tò yẹn bá wá move àwa ní recognize yín ṣìbẹ́ gbọ́kọ̀ tí wọ́n náà wọn ilẹ̀ Haúsá ṣe báyìí èmi kọ́ ni mo sọ agbọ́ ni a dẹ̀ gbé wá ìfi tí yín gbọ́ sà
ẹ jẹ́ kí oníkálukú máa lọ bàbá. Ìran Yorùbá ò ní gbàgbé yín. Ó máa wà nínú ìtàn pé nígbà tí ilẹ̀ Yorùbá wà lóko ẹrú, ẹni tí gbogbo èèyàn rò pé kò lè gba òmìnira fún wa póun ló gbà á, tó jẹ́ His Excellency President Bola Ahmed Tinubu. Kí ló dé tí ẹ̀ lè jẹ́ kó rí bẹ́ẹ̀? Let it be so. Nǹkan tó wà lẹ́yìn ṣe do or die. Bàbá nígà nìyí náà, ẹ mọ bó ṣe ń lọ. Ẹ̀yin fún ara yín mọ̀ pé gbogbo fúláàgì táwọn ọmọ yẹn ń kó sókè, ẹ̀yin fún ara yín mọ̀ pé àwọn northern elders ni wọ́n kó fún wọn. Ibo làwọn guys yẹn ti rí? Protest ni wọ́n náà fẹ́ ṣe. Àtíkù declare support fún protest yẹn. Gbogbo àwọn àgbààgbà Haúsá wọ́n jáde, wọ́n náà support protest yẹn. Wọ́n ṣe ṣúkẹ́ lẹ́lẹ́kìíní, ẹlẹ́kejì. Ìgbà tó máa di ẹlẹ́kẹta báyìí, wọ́n gbé nǹkan tó wà nínú wọn gangan, wọ́n gbé jáde fún yín. A dẹ̀ ń sọ fẹ́yìn ẹ fẹ́ gbọ́, òun lẹ ti rí nísìn. Mo mọ̀ pé kí wàá yìí tiẹ̀ tó gbọ́, ẹ̀yin ti máa gbọ́. Ẹ ti mọ̀ pé ẹ wo bàbá Tinubu, ẹ ṣàjẹ̀kọ́ máa lọ. Káwa ọmọ Yorùbá ká dúró ní Yorùbá. Àbẹ́ ẹ̀ wò pé àwọn property yín tó wà nílẹ̀ Haúsá kò mí kò máa di tiwọn. Tiyín náà ṣì bàbá ẹ̀ mọ̀ náà ń ẹjẹ́ ń play kan tí wọ́n níṣẹ́ yìí ṣe, tí wọ́n lọ́mọ yìí ṣe bàbá. Mo fẹ́ play ẹ̀ sí kẹ́ lè mọ̀ pé damage control kò ràn nǹkan tó wà lẹ́yìn mọ́, kó ní kálukú máa bá tiẹ̀ lọ ni. Ṣe bẹ́ẹ̀ give order lánàá pé kí everybody wọlé. Kẹ́ wá dúró èrò tó jáde lẹ́yìn ó ju tàná lọ́lẹ̀ Haúsá. Gbogbo ilẹ̀ Yorùbá ọ̀kan protest torí à ń wò pé àwọn Igbo fẹ́ fi ba property jẹ́. So a lot of people wọ́n ṣe nílẹ̀ Yorùbá. Mo rẹ̀ sọ fún yín, mo ní wọ́n plan attack ní north. A sọ fún yín wọ́n plan nǹkan tó tóbi gan, tó jẹ́ pé tó bá yà bí ìgbẹ́ sílẹ̀ Yorùbá báyìí, tábà dúró re apá gbogbo wọn Yorùbá rẹ̀. Yes, wọ́n plan ní ilẹ̀ Haúsá báyìí. Wọ́n plan ní, a sọ fún yín náà nígbà tí yẹn ò work. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí a ṣe protest yìí nísìnyí ó save a lot of things. Yes, tó bá pa jáde wá protest ni àwọn wèrè wọ́n á gbẹ̀yìn wọlé, wọ́n á bẹ̀rẹ̀ sí ní ṣọkọ fún àwọn èèyàn. Ẹja dọ̀dọ̀ bàbá máyé, ẹ wo ibi tá a bá dé nísìn, ẹ lọ dira. Ẹja dọ̀dọ̀ bàbá máyé gún tí bá wá dé kí wá play nǹkan tí ṣe ìṣe fún yín. Olúsadé ní pẹran abawọ tọlẹ̀tọlẹ̀ lọ́jọ́ tí iná bá fojú komi ní dákẹ́ ariwo. Ọ̀sẹ̀sẹ̀rẹ̀ ò gbọdọ̀ tẹlẹ̀ bí ògòǹgò. Bó bá rìn bí ògòǹgò sísẹ́ lẹ́sẹ̀ rẹ̀ ó sẹ́. Ẹ̀yọ̀ ìkọlà ló lórí ẹ̀yọ̀. Olóyè Máyégún Aníkúlápó wọ̀lú jìgànjìgàn. Bí ẹkùn akọrabata òkúta baba aláwo tó ń dífá bí ẹni wẹjú. Gbogbo ayé bá gbóná lalala bí iná ajere. Táwọn ìyàmí bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì. Tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ̀. Olóyè Máyégún Aníkúlápó ó sùn òórùn sùmọ̀lú ló lé ọkiri ojú oorun. Ogun àmúbọ̀n rere ní tiẹ̀ ní. Ìdí àìrọ́mọ bí lọ́mọ aráyé fi dì ọ́. Ogun gbèsè láyé fi kẹ́ ìwọ ni tàbí àmì ìkórìíra ní bẹ lára rẹ. Àìsàn ọjọ́ pípẹ́, ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tètè gbéra ńlẹ̀ kó dìde. Kàn sí Olóyè Máyégún Aníkúlápó. Gbogbo ara kìkì oògùn abániyẹ̀ràwọ̀ ẹni wò abolórí bẹ̀rí. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń ja ayé rẹ, pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939. Ìjì kìí jà kó gbé odó lọ, ìjì kìí jà kó gbé ọlọ lọ. A kìí borí olóńgbò ní mògún. Ìwọ ló rẹ̀ yọ̀ tá rẹ ló kọ lọ. Now ẹ listen kí ẹ bá mi gbọ́ dáadáa. Look at this. They don't want protest, and which is our right. At the end of everything, Sheikh Tinubu and Wolumaru, they were Shetima. So they went and borrow all these boys. Understand? Sheikh Tinubu, not only him, and then city minister. Okay. So they call these guys to give them money. Understand me? So they can come and distort it. That was yesterday. Yesterday they came with their bosses. These guys came with their bosses. So at the end, they're watching us at the stadium. So what they now did, they want to surprise us. They join us. They were now they're the one fighting what they call it, FCT ministers. That's saying Tinubu that how can that their money they pay them.
they pay them their money, understand me, and which is right. In Nigeria, why do we have a leader? We have a leader to be like a father to teach. Màmá ẹ ṣe sùúrù náà. Nǹkan tí ìyá ẹ sọ tí ó bá yìí tẹ́ bá gbọ́ dáadáa. Ìyá yẹn ní Shettima àti Ṣèyí Tinubu wọ́n kó buses mẹ́wàá full loaded pẹ̀lú àwọn èèyàn wọlé. Nígbà tó dé àwọn tó wọ́n fún gbogbo àwọn ènìyàn lówó. Ìgbà táwọn yẹn gbowó tán wọ́n change ohun mọ́ wọn lọ́wọ́. Wọ́n ní kí àwọn yẹn wá defend Nàìjíríà kọ́ ní say no to protest. Àwọn yẹn gbowó lọ́wọ́ Ṣèyí àti Shettima gẹ́gẹ́ bí nǹkan tá a gbọ́ tí ìyá yìí sọ. Wọ́n gbà tán ọ̀n ṣe anything. Kódà gbà àwọn ọlọ́tú wá tú àṣírí pé wọ́n fún àwọn ní 5,000. Àwọn yẹn wá yarí pé lára owó àwọn tí wọ́n jí lọ fáwọn ń pé kó sọ̀rọ̀ ń bẹ̀ àwọn yẹn wá continue protest gangan wọ́n bẹ̀rẹ̀ sí ní protest. If you go outside the country, you will see how things are being done. Understand me? They're supposed to have allowances. They're supposed to have privilege, right in all these things. But they don't give it to citizens. They allow them to count. I want to get you clear. Now, so you are alleging that some particular persons were bribed. Are you sure? No, you don't have. I will not have evidence, but I have my people. They are around me. Ìyá yẹn lòun lè evidence bọ̀ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn ó lòun lè evidence bóun wà náwọn tó fún lówó ẹ máa gbọ́. Some particular persons were bribed. Are you sure? No, you don't have. I will not have evidence, but I have my people. They are around me. Okay. I am among the people that they give 5,000. They gave me a day before yesterday for this upper resettlement town hall. They gather people. They give them 5,000 and I am among. I'm Keke people, I'm Keke man. I carry many people go there and they give them 5,000 and I am the person that they give 5,000 naira. They lecture us that time say, don't go to protest because I don't know the name of the person because I don't know them. They just come and with this chairman, Ahmad chairman, he visited the place and they give people 5,000. May anybody, they will not count. Anybody will reach that, they will give you 5,000 and they will tell you that we cannot no go there. Don't go there. What they tell us is say there's people that they want to make problem on this protest. That's why. So this 5,000 they give people to come and destroy our peaceful protest. Is the people that they come in and destroy our protest since yesterday. Yes. Since yesterday they are the people. See, after that, yesterday they start shooting us with tear gas. Today they start shooting us with the live ammunition. What? Ṣé ẹ̀yin náà ti rí bẹ́ẹ̀ yẹn? Bàbá Tinubu ẹ jẹ́ kó ní kálukú máa lọ ó tó ń bi tá a bá dé yìí. Afọlọ́run Elédùmarè ìgbẹ̀yìn bàbá ẹ kọ̀ imagine pé táwọn tó ń pa yẹn tó bá jọmọ yín tí àwọn obìnrin tó fi tipátipá bá sùn tó bá jẹ́ lára àwọn ọmọ yín bàbá ẹ ní dá kẹ́kẹ́ máa wò. Àwọn tí wọ́n ń jí gbé tó ń gba ransom lọ́wọ́ wọn tó máa tún pa wọ́n tó bá jẹ́ kan nínú àwọn ọmọ yín àbí kan náà àwọn fámìlì yín bàbá ní dákẹ́ torí pé àwa tó ń pa àwa tó ń jí gbé àkàwà ọmọ Yorùbá tó ń ṣe oríṣiríṣi nǹkan fún torí pé a ò léèyàn torí ẹ mọ̀ pé àlágbára torí ẹ mọ̀ pé kò sí nǹkan tí a lè ṣe fún yín but kíbikíbi tẹ́ bá wà ẹ wò kí Ọlọ́run kọ́ ohun gbogbo wa. Ẹ má gbàgbé láti share fídíò ẹ like ẹ comment kẹ subscribe ṣe rí pé ìgbà tẹ́yìn fans mi ti bá mi sọ̀rọ̀ mi jẹ́ kí repetition pọ̀ ní ọ̀rọ̀ mi yes mo ń try láti make sure gbogbo ẹ̀ short so ẹ jẹ́ bá wa pín fídíò yìí ẹ bá wa pín fún gbogbo àwọn ọmọ Yorùbá káàkiri àgbáláyé àwọn tó sọ pé àfẹ́ Yorùbá nation ṣe ti pé kò sọ̀rọ̀ báyìí lẹ́yìn kẹ́nìbọ̀dì ká lọ dira ká mọ̀ kọ́ tá à ń ṣe oníkálùkù ṣe kí ni ó jára ẹ̀ níbi tí a bá dé yìí ẹ lọ dira o torí àwọn wèrè tí ẹ̀ ń wò yìí tí wọ́n náà ń lọ yìí ọmọ fẹ́ ṣe nǹkan ńlá kí wọ́n tó lọ o ọmọ fẹ́ ṣe nǹkan ńlá kí wọ́n tó lọ ẹ lọ dira sílẹ̀ kẹ́ múra sílẹ̀ ìwọ tó bá mọ̀ pé o kò láyà kẹ́bọ jẹ fìlúlẹ̀ torí a ò mọ̀ kan tó lè jẹ́ next line of action àwọn wèrè wọ̀nyí
fẹ́yìn tí Ọlọ́run bá bùkún fún ẹ support channel wa pẹ̀lú super sticker super chat torí pé àwọn formation tẹ́rítẹ́ra tá à ń gbé jáde kò easy ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan lẹ́ ń gbọ́ lọ́dọ̀ mi tẹ́kì ń gbọ́ lọ́dọ̀ àwọn other media kò ń ṣe pé kóhun àwọn náà kò sọ but most of them don't have the source material dẹ̀ jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n get it because I spent millions of money lórí kìíní lórí fídíò tẹ́rítà ṣe on a monthly basis yes ìdí nìyẹn tẹ́ ẹ gbọ́dọ̀ máa kún wa lọ́wọ́ aṣọ fún yín bá fẹ́ ra studio equipment oríṣiríṣi àwọn nǹkan kan ọmọ Yorùbá tó lè fún wa ní 10 million 20 million 30 million wà kábọ̀ sí ń bọ̀ sí ká àpèrè tó yẹn a ní kí àkọ́ra ṣe ní ráńpẹ́ gbogbo ẹ̀ 5 million to 6 million àátò wọn bá kọ díẹ̀ drone máa wà everything á wà débi pé tá a bá fẹ́ bẹ̀rẹ̀ rálé àbí a fẹ́ ṣe anything a máa fly drone yẹn lọ sínú sky tó dẹ̀ máa pick everything bí satellite kódà tẹ́ẹ̀bà tiẹ̀ fún mi lówó ẹ lè ra gbogbo àwọn kinní yẹn kẹfì wọ́n ṣe sí mi màá gbà inú mi á dùn òṣòwò yẹn gangan ni problem mi irinṣẹ́ yẹn gangan ni mo need fẹ́yìn tó lọ́n bá dé bùkún fún tí ẹ fẹ́ support mi ẹ support mi sí oṣù GT bank account mi 021 41 68 704 021 41 68 704 GT bank Zanu Williams Olúwatósìn fún ẹ̀yin tí kẹ bá ní polówó ọjà tẹ́ fẹ́ gbé fún wa tàbí ní information tẹ́ fẹ́ pàṣẹ fún wa ẹ pè wá sórí +229 57 74 79 70 +229 57 74 79 70 òdo àgbéwà kò lè gbé ọ̀dàlẹ̀ ẹ bá wa share fídíò gẹ́gẹ́ kó lọ viral kẹ má bínú fún gbogbo ẹ̀yin tí torí fídíò tí mo kọ́ jùlẹ̀ láàárọ̀ mo rí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yìn ìyá wa complain ẹ máa bí o kí wa bó ṣe wọlé ìgbín ẹ mọ̀ kọ́lọ́hún ṣàánú wa ni kò yí sí àwọn DSS ti wọnú ọ̀rọ̀ yẹn sìn army ti wọnú ẹ̀ gbogbo ẹ̀ ti wọnú ẹ̀ à ń sọ fún Tinubu pé àwọn Fúlàní wọn ṣe trust